wo yẹn ní wo pé kò séèyàn ní ìmọ̀ lójú ara rẹ. lójú ara rẹ. wọ́n rò pọ̀ tóbi tán. wọ́n rò pọ̀ tóbi tán. wọ́n rò pọ̀ tóbi tán. wọ́n lè rò pọ̀ tóbi tán. mọ̀ bọ́ ọba wọn kan láyé. ọba wọn kan láyé. tó wá wò pé ẹ̀ka ń bọ̀ tí ó tó lé ọba. tó tó lé ọba. wọn wà dábí ló mọ. ọkọ kó wọn lọ. àní sẹ́ẹ̀ kó wájú lọ ṣùàṣùàṣùà. wọ́n lọ wọ́n tó ọba tó láàrin wọn kọ́ lọ wọ́n tí ìwà tọ́ nínú ọba tiẹ̀ jẹ́. fòtò làlùkàdá fíkàlẹ̀ kí ló ń fọwọ́ sọ̀yà fún kókó dọ̀la ọdún nígbà ayé rẹ̀ lọ́tẹ̀. kí ló ń fọwọ́ sọ̀yà kí ló ní. kí ló dìjọ́ ìmọ̀ ẹni bá nírò nù ni kò tẹ̀lé mi lálẹ́. والإحسان والرضوان. ẹni bá ti gàlá rẹ̀ láti pààyàn lé ẹni ẹ̀sìn ni. فدم الصلاة على النبي المختار. kódà bàbá tẹ̀ tún wọ ilé ìsìn gbogbo àwọn àkàndá tó à ń kó ara ṣe kó náà dúkúrú wọn. ẹ̀bùn alhaji ẹ̀bùn abdulhadi muhammadu alhadi méjìlélẹ́ ló hadi fún. ترجو من Ìlọrin ló ti wá bá. الأشرار والخسران. ẹni tó ó sì wọn láti mú ìdí ló ó sì wọn olórí. ترجو من olóòrò. الأشرار والخسران. jẹ́mọ́ jẹ́jẹ́ ló jòkó ta ló jòkó. Abdullahi bin al-Mubarak àfa ńláńlá bàbá ẹnìmẹ́sì wàá pọ̀ ní fún. ẹ̀yin àfa wọ́n pọ̀ irin ìfún kì í ṣègbè. jẹ́mọ́ ẹni kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n bí ọ ní tí ò yé wọn. ẹ lọ pèpè àkàlẹ̀ ìmọ̀mọ̀ ọ̀dẹ̀dẹ̀tì láti kà sí náà nù. فدم الصلاة على النبي المختار. àwọn táwọn àti ẹsẹ mi do kí wọn tó ti bá ní kàsí náà. ترجو من ó ti wá gbà yìí ó fẹ́ ṣe túbà kó mọ púpọ̀ fún 12,000. الأشرار والخسران. ترجو من الأشرار والخسران. jẹ́mọ́ ọ̀rọ̀ kómokómo rò wá. إن تطلبن العز في الدارين. ẹlẹ́kẹ̀ẹ́ fọ̀rọ̀ yìí sí ẹ̀kọ́. ọba bàbá sheikh ẹ̀gbọ́n ó ní àwọn sí ni sí mi létí bá mi sọ̀rọ̀ tí mi sọ́wọ́ àlàáfíà tí ní fi jẹun fún mi ní tí màá lò táyọ̀ òfin ní dàrú fún mi ìṣesí wo ni kí n tó ra mi sí n tó bí nípa bàbá tí mo lè fèsì ẹ̀. بالفضل والإحسان والرضوان. ó lọ bí sèmi wá bí wọn náà pé wọn ní káwọn wọ sáyé ọdún kò sí bẹ́ẹ̀ sí fẹ́ ọ̀ní mọ̀ràn tó dáa lẹ́nu. فدم الصلاة àfàwọn àdá lóhùn. على النبي المختار. fàkọ́ọ̀dà àáfà àti ẹnàbí wá fèsì èsì tó fà lẹ́ẹ̀ máa gbọ́ ẹ̀ gbọ́ òní ó tòrò fòdúwùlà náà sọ̀rọ̀ wọ́n sọ fẹ́ gbádùn ẹni náà ẹ̀ dẹ́mi lóhùn. ترجو من mọ́mọ́ wo èèyàn ní wo pé kò sí èèyàn ní ìmọ̀
ìwọ pé yẹ́s láyé yìí kò lè sí bá ọmọjú di gbogbo èèyàn tí ẹ lè bàjẹ́ nítorí fẹ́ kà lálẹ́ ẹ máa kọ́ tẹ bá mú kíní wá bẹ́ẹ̀ mú ẹ máa rìkọ́ọ̀dù ẹ̀ tó lè bá tiẹ̀ jẹ́ mo fẹ́ kà tẹ bá kọ́tọ̀ fi tí mo wí ìkàlẹ̀ ọ́ dààmú díẹ̀. ترجو من الأشرار والخسران lójú ara rẹ mo rò pé ọ tóbi tán mo rò pé ọ tóbi tán mà bọ́ ọ bá wọn kan láyè tó wá wò pé ẹ̀ka ń bọ̀ tí ó tó lé ọba wọn wà dábí ló mọ àní sẹ wọn wájú lọ ṣùṣùṣùṣù wọn lọ lù wọn tó ọba tó láàrin wọn kọlọ wọn tí lùwà tọ nínú ọba tiẹ̀ jẹ́ ìgbéyàwó aṣíwájú ó dá kí yìí ó rìn ká kọ béèrè tán ọdún tó bá ti béèrè tán òní ní kò ọjẹ nǹkan ayé ni ó sọ pé ọjẹ nǹkan. ọjọ́ nǹkan fa òtún fẹ́ àlàkà yá rẹ̀ pé ẹ lè dà wá pè ní láti kú ọ̀nà sáwọn náà láti kú ọ̀nà ọmọdé wò sọ́bàá yìí náà lọ́ba àgbà ṣàhádà ó tún wá sì sọ òun ló lọ́bọ̀ ọgbà kò jọ́ lọ ló tẹ̀lé ọ lọ. dáàbò jẹ bí ọlá láyọ̀ ní kíni kí lọ rí tó fi ju ara yìí lọ kí lọ rò pọ̀ ní. àbọ̀lọ̀ kan ṣàánú rẹ̀ kí ló ní. لا تحتقر دونك فلكل شيء مزية. kí ló dé. ẹ gbọ́ wọ́n ó turu fùdúlà lẹ́sẹ̀ ìmọ̀ ẹ̀wù nǹkan náà wò tán pé mo ju ogun ọ̀nà má débẹ̀. o ní bí kéèyàn láfojúdi jẹ̀mọ́ ẹ̀ dáhùn ni tí o ti dára yín nísìn nítorí o bẹ̀rẹ̀ fírídọ̀mù tó ní àwọn náà ti fírí fọmọ méjì gbàdé kí ló fẹ́ sọ lójú àwọn aláìwọ láti ti fírí fọmọ tí ò níye. ọmọdún mélòó ni ó tọ̀ lé gbé kámẹ́rà mọ́. kódà kankan ti dá yín ní sítẹ́ẹ̀mù èèyàn ọlọ́mọdé ràn lẹ́rù mọ́. omi lásán tí ẹ bá gbé lọ nígbà kan láti ibi tó ti bu omi ọmọ tí ó parí rẹ̀ kíkẹ́ bá gbé wọ́n máa jà sí i àsopọ̀ táwọn ń jà sí asálù baríkà ni wọ́n fọ́ lẹ́rán nísìnyí ni wọ́n tí ì bí ẹjẹ́ ti ga gbọ́dọ̀ tẹ́tí wọ́n lọ́gbọ́n ti ga ọba àrù ilé. sọfẹ́ lálùbáríkà ẹ mọ̀ dá mi lóhùn ẹ lọ pa ayé tì. àfààní fèsì mi bá kà ní. لا تحتقر دونك. olùwà tìrù fojú nàlìkàlà tó wàá fi kalẹ̀ àsọtán àsọbàjẹ́ èyí wọn yóò lè lówó mọ́ láyé ẹ lè bàbá ó ti pọ̀ jù ṣé wàá rí iye àwọn tí wọ́n sọ̀hún lọ́mọ wọn lálùbáríkà ọlọ́run ti sọ tán ó dáa jayé tẹ́kọ̀ ọmọdé wọ́n rí jẹ mọ́ wà tòrò fòtò làlùkàlà fíkàlẹ̀ kí ló ń fọwọ́ sọ̀yà fún kókó dọ̀la ọdún nígbà ayé rẹ̀ lọ́tàn kí ló ń fọwọ́ sọ̀yà kí ló ní kí ló dìjọ́ ìmọ̀ ẹni bá nílò lónìí kó tẹ̀lé mi lálẹ́ ẹjẹ́ àjọ máa lọ àwọn èèyàn sọ àsọtán o àwọn èèyàn sọ àsọtán o àsọgbọ́nú
واحفظ لسانك عن فضول كلامي وحفظ حفظ الجوهر المتبدد. ó ń sọ ẹnu rẹ Sọ ẹnu rẹ. níbi kí ni عن فضول كلامي má jẹ́ nù lórí bọ́ kó má bà tiẹ̀ jẹ́. Wọ́n bá tiẹ̀ jẹ́. gbàtà wa kékèké Náà. ó kọ́ tẹ́lẹ̀ mi fi ń pè wá tí ẹ bá pè á ní sí ẹ̀wọ̀n ni ó kù sí Àwọn yóò kú sí. àti tó ká má dáhùn Àtúkọ́ wọn dáńjọ́ náà. ó kọ burúkú Ọkọ̀ burúkú. ń gbọ́dọ̀ sọ ni ẹ̀ mọ̀ rẹ́ni tí èdè sáré ni. وحفظ حفظ الجوهر المتبدد. ó kọ tí ò dáa Ọkọ̀ tí ò dáa. àti gbọ́dọ̀ má dáhùn Àzìgbọ́dọ̀ má dáhùn. àní jẹ́ ń sọ. Àníkẹ́ ń sọ́jọ́ náà. وحفظ حفظ الجوهر المتبدد. ẹ jọ Ẹ jọ̀ọ́. ẹ tẹ́lẹ̀ lọ́mọ bá ń gbé ọ̀dọ̀ yín Gbọ́dọ̀ yín. ẹ má fún ọ ní ìnagijẹ burúkú ọmọ yín ní ó padà jẹ. Allahu Akbar.